Eh, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, mo kí wa, a kú ọjọ́ mẹ́ta. Orúkọ mi ò yí padà o, Omilani Olúdáre Àrẹ̀mú, like father like son, ọmọ bàbá tó ń pè léégún létí nílùú Ẹlẹ́rẹ̀ Àdùbí. Òòṣà ńlá ni mí tí ń gbélé tí ń fọhùn ẹlẹ́rìn agbélé mọ ohun tó ń ṣe lóko. Bẹ́ẹ̀ ni o, èmi l'Àrẹ̀mú, eléèmọ̀ ṣìgìdì, Àgbàkìn of Ẹlẹ́rẹ̀ Àdùbí land. Kí ni mo mú wá lórí ètò tòní? Ẹ wò ó, ẹ má jò yà yín lẹ́nu lórí nǹkan tó ń lọ ni. Nǹkan tó ń lọ ní ìlú wa, nǹkan tó ń lọ Nàìjíríà tí wọ́n dẹ̀ ti gbọ́ jákèjádò àgbáńlá ayé. Kí ni nǹkan náà? Nígbà tí mo tú ìwé àwọn bàbá wa, ẹ̀yìn Bíbélì àwọn bàbá wa, mo wá bá odù kan pàdé nínú fáàsì kan. Ó kà báyìí pé ẹ mú owó ẹ wá rajà ọmọọba o, ẹ mú owó ẹ wá rajà ọmọọba, ẹ mú wá ẹ wá rajà ọjà òun òkúkú wọn, ẹ mú wá ẹ wá rajà ọmọọba. Ó dífá fún ẹlẹ́yọ̀ ọmọ àjòrí, ọmọ àjàyè gbẹdẹ bẹ́ẹ̀ ńlá yín. Bẹ́ẹ̀ ni èèyàn ti wà tipẹ́, èèyàn ti mú tipẹ́, àṣé ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni lọ́dún ọ̀hún lọ́hùn-ún, nígbà tíyàn dé tíyàn pọ̀, ẹlẹ́yọ̀ àjòrí èyàn ò jẹ́ nìkan tí nǹkan ń bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa, bọ̀rọ̀ kìíní nílùú. Nígbà wá gbé fájọlẹ̀, ifá rẹ̀ nǹkan tó sọ ni wípé àfi ó bẹ̀rẹ̀ sí í ta àwọn ọjà rẹ̀ ní owó kéréje kéréje, ní owó tí ó hàn fún àwọn èèyàn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí í bò ó, lòdù fáwọn òṣè kíni, ibi tó bá jáde nù. Àmọ́ lónìí, tá a bá wo nǹkan tó ń lọ Nàìjíríà, a rí i pé àfi tá a bá fẹ́ parọ́ fúnra wa, èèyàn mú gidi, èèyàn wà tààrà. Àwa rí àwọn mẹ̀kúnnù kan tó jẹun yó, tó jẹun tó ṣẹ́kù. Wọ́n wá láwọn fẹ́ ṣàánú ọmọ Yorùbá, àwọn fẹ́ ṣàánú àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwọn. Kí ló jẹ́ kí n wá sórí ètò wá sọ èyí? Nígbà tí mo bá odù yìí pàdé, mo wá wò pé ẹ máa gbà mí, àfi ká jẹ́ kó máa ráyé gan mọ̀. Ǹjẹ́ gbogbo ṣoore Nàìjíríà ó tún mọ́ ṣoore báyìí? Ǹjẹ́ àwọn tó yẹ kó ràn mẹ̀kúnnù lọ́wọ́ yóò tún ṣe tá àti ràn wọ́n lọ́wọ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ẹ gbọ́ mi yé dáadáa lórí ọ̀rọ̀ Naomi, olórí Naomi àti Oríyọmí Hamzat, aláṣẹ Àgídìgbo rédíò ní Ìbàdàn, tó ń jà rànyìn. Mo wá wò wípé ẹgbọ́n náà àfi àwìn kankan pa ẹ̀. Kí làkọ́kọ́ tí mo kọ́kọ́ rí ni wípé lóòótọ́ èrò títí wọn láti ran mẹ̀kúnnù lọ́wọ́ ni o. Àpèjẹ náà pè kì í ṣàpèpa. Àmọ́ ẹja wá gbà pé ó yíwọ́ lọ́nà kan àbí kejì. Ó yíwọ́. Nígbà wá yíwọ́ yìí, ẹ ṣe já fogún òtòlótò. Lóòótọ́ kò yí sí o. Rárá. Àwọn ẹbí tọ́rọ̀ yìí kàn, mo kí wọn, wọ́n kú rọ́jú. Elédùà yóò rọ̀ wọn lójú. Elédùà yóò rọ̀ wọn lójú lẹ́ẹ̀kan sí. Àmọ́ síbẹ̀síbẹ̀, àwọn tó pe àpèjọ yìí náà, tó pe àpèjẹ yìí, tó fẹ́ fi ràn wọ́n lọ́wọ́, ẹ jẹ́ ká gbà wípé wọ́n rò pé yóò ya lóòrò, ó wá ya níbù. Nítorí oore náà fẹ́ ṣe, ó wá yíwọ́ mọ́ wọn lọ́wọ́. Mo wá ń fi àsìkò yìí, mo fi ń rọ àwọn ìjọba wa. Ẹ jẹ́ á gbé sọ́tùn, á gbé sósì, ká wá wò wípé ǹjẹ́ gbò bá dé level kan, àwọn ṣoore á tún mọ̀ ṣoore báyìí Nàìjíríà. Àwọn gbanigbani tí ń gbani alábẹ́nú àṣásí, ǹjẹ́ wọn ó tún mọ́ gbàyàn? Orin rọra ṣe. Gbogbo èèyàn tó bá fẹ́ ṣoore orin Wàsíù Àyìndé, òun làwọn èèyàn dẹ̀ ń kọ́ ń báyìí. Olórí Naomi ṣoore dáràn o, àbí? Oríyọmí Hamzat náà ṣoore dáràn, àbí? Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ ẹni tí ó ní human feelings, ló jẹ́ kí n wá sọ eléyìí o. Ẹlẹ́ran ara ni wá. Ẹ jọ̀ọ́, ẹ̀yin aláṣẹ wa, ẹ̀yin adarí wa, ẹ jẹ́ á tètè ṣàṣàrò, ẹ jẹ́ á ṣàpérò, ká mọ̀ bá ti tètè yanjú ọ̀rọ̀ yìí. Nítorí pé
wọ́n ní bóore pọ̀ adẹ̀bí o, oore ló pọ̀ báyìí tó fẹ́ dẹ̀bi, àmọ́ síbẹ̀síbẹ̀ a mọ̀ pé kò easy nǹkan tó ṣẹlẹ̀, ìjọba náà gbọ́dọ̀ gbégbèsè, àmọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ adájọ́ ọ̀hún ká fojú àánú wo wípé kì í ṣe wípé ó wù wọ́n kán pe àpèjẹ pé àwọn èèyàn kú ń bẹ̀ o, àmọ́ bìrì ló yí, àní rí ìdọ̀dọ̀ ayé o.